bá mi wá ẹyin catfish kó pọ̀, ẹyin ẹja àrọ̀ tó ti gbẹ ẹyin ẹja àrọ̀ catfish kó pọ̀, gẹ́ẹ̀tì edé lọ́pọ̀lọpọ̀, kò bá jẹ́ edé ńlá kò bá jẹ́ edé wẹ́rẹ́, bá mi gẹ́ẹ̀tì ẹyin adìyẹ ìbílẹ̀ tó mọ́ dáadáa tó neat méje, bá mi gẹ́ẹ̀tì kànáfùrù kó pọ̀, bá mi gẹ́ẹ̀tì gbòǹgbò rúùtù igi àkókò fertility tree, bá mi gẹ́ẹ̀tì èpo igi àkókò fertility tree, ewé igi oyè yẹn, ẹgún gbogbo ẹ̀ papọ̀, ẹ̀sà kó gbẹ kó wá di powder tó bá di bó ṣe máa rí leléyìí, èyí tá a ti ṣe leléyìí, farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀, ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ pẹ̀lú ògì ẹ̀kọ ni, tó bá lóyún original ó máa fi sí síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, account number ní fún àwọn ọmọ aláìní 2044237680, account number fún àwọn ọmọ aláìní 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization, gbogbo ẹ̀dá fẹ́ WhatsApp wa tẹ́ bá fẹ́ pè wá ẹ WhatsApp wa lórí +234 810 913 1425, ẹ kọlù wa lórí +234 810 913 1425. A wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos, ní ọ́fíìsì wa ó wà ní Àjà Lẹ́kì Lagos. Àdúrà wa gbà. Iṣẹ́ wo ni iṣẹ́ tí mo kọ yìí ṣe? Ṣíbí kan ló máa lò láàárọ̀, ṣíbí kan ló máa lò lálẹ́. Wàá bù sínú ògì ẹ̀kọ yìí tá a ti ṣe leléyìí, wàá bù sínú ògì ẹ̀kọ ṣíbí kan, wàá fi oyin original sí, tó bá lóyin original o lè lò bẹ́ẹ̀, kó mix ẹ̀pọ̀ kó dààmú, tó bá dalẹ́ náà kó tún ṣe bẹ́ẹ̀. Wo obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ, little mistake kan máa ń ṣẹlẹ̀. Discharge ovulation time obìnrin ó wà very important. Ó láwọn omi tó máa ń jẹ́ discharge fún tó máa ń jáde, àwọn omi yẹn dẹ̀ ní ó pọ̀ oríṣiríṣi. Èyí tó wá máa ń jẹ́ kóbìnrin lè conceive ń bẹ̀, àwọn ẹ̀mí òkùnkùn máa ń yọ. Òun lèyí tó jẹ́ pé kí ni tó bá fọ́ ẹyin sílẹ̀ nísìn, embryo wà lọ́tọ̀, èyí omi lọ́gbọ́lọ́gbọ́ tó máa wà lára ẹyin yẹn, bí discharge tó máa jẹ́ kó lóyún bó ṣe máa rí nìyẹn, ó máa wà kí ni, ó máa wà slippery, ó dẹ̀ máa stretch, ó máa ṣe báyìí, òun gangan ló nídìí tá fi jẹ́ kó conceive. Ṣọ́ra àwọn tíkù wọn yẹn àtàwọn èyí tó wà coloring tó jẹ́ wet wọn yẹn kò lè jẹ́ kó ṣe kí ni, sórélè gangan wọ́n ti máa ń yọ kúrò, lẹ́mìí òkùnkùn ti máa ń yọ kúrò. Wọ́n wá máa lọ sí hospital, wọ́n á check everything, wọ́n á ní pé wọ́n lò wá okay 20 years ní tẹ́lómi ti wà tó ti ń wojú Ọlọ́run fọ́mọ. Èyí tí mo ń sọ ẹni òyìnbó ń pè ní cervical mucus, yes, so òun gangan ló nídìí. Ṣé gbogbo tíkùn wọ̀nyẹn kéèyàn ṣe látòní dọ̀la, àánú Ọlọ́run nìyẹn lè bá pàdé ń bẹ̀ o, kò lè dé ọmọ o. So wọ́n máa ń yọ èyí yẹn kúrò ń bẹ̀ tí wọ́n ní jẹ́ kó rí. Táìmù wo lo fẹ́ ṣẹ̀kì ẹ̀, tó bá ti parí píríọ̀dù máa ṣẹ̀kì ẹ̀. Ẹlòmíì ó lóore ọ̀fẹ́ bẹ́ẹ̀ pé ìyẹn máa ṣàn wá sára ẹ̀, discharge máa sùn wá sára ẹ̀. Ẹlòmíì dẹ̀ ní kò lóore ọ̀fẹ́, ó ń láti máa fíìlì ẹ̀ ní. Tó o bá wá tiẹ̀ wá mọ̀ dáadáa, máa ṣẹ́ẹ̀kì tó bá ti ń lo àwọn egbògi, máa make sure pé ó ń súnmọ́ kọ ẹ̀ 1 day on 1 day off every other day, àbí kẹ́ máa ṣe lójoojúmọ́. Ṣùgbọ́n wà very important láti máa check, torí àwọn colour discharge pọ̀ oríṣiríṣi. Ìmí wà kàn wet lásán ni, ìmí wà á wà cloudy, ìmí wà á brown, ìmí wà á wà stick and thick. Àwọn yẹn ò lè di kíni, kò lè jẹ́ kó lóyún. Discharge náà lẹ́lòmí àdẹ́pẹ́ asúnmọ́kọ ẹ̀. Èyí tó máa wà slippery tá ń kọ́ yín létò ẹ̀ yìí gangan, òun làwọn èèyàn ti máa ń yọ. Mo dẹ̀ sọ àǹfààní tó ń bẹ lára ẹja catfish fún yín nínú oore tọ́lọ̀ ń ṣe fún, tí àwọn ẹ̀mí òkùnkùn gan náà ń lo àǹfààní yẹn tí wọ́n ń lò. Ẹja catfish ó lágbára púpọ̀, Ọlọ́run fún lọ́gbára, ó máa ń bí ọmọ tó pọ̀, ó wà fertile. Ẹ rí i pé ẹyin ẹ̀ gan tó bá ti fi díẹ̀ nínú ẹyin ẹ̀, tó bá fi chemical sí, ẹyin yẹn máa produce lọ ni, ó máa ń bí ọmọ tó pọ̀ gan. Ó wà lára nǹkan tá a máa fi ń control fóbìnrin ló fẹ́ conceive. Catfish kò sínú omi tí ó lè gbé, bẹ́ẹ̀ nínú oore tọ́lọ̀ ń ṣe fún ẹ. Tí catfish tẹ́mi bá ti fẹ́ bọ́ lẹ́nu ẹ̀ báyìí, ẹni omi tẹ́ bá jù sí yóò ta gbìrì, yóò jí padà ni. Tí catfish bá wà nínú ìnira, ó máa ń ṣe kí ni, ó máa calm ni, ẹja tó lágbára ni, àyà síbẹ̀ ni. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run bá fọmọ, ẹ contact wa. Aspect yìí ṣòtúrí gbogbo wọn tó níyà láyé, tọ́jú ìyá ẹ, àwọn òbí àmọ́ wọ́n ń dààmú gan gidi. Ẹ wo bí ta ti jáde lónìí lórí ọ̀rọ̀ discharge, lórí ọ̀rọ̀ ovulation. Píríọ̀dù ṣì wà ń bẹ̀ o, wọ́n máa ń dààmú èèyàn pẹ̀lú píríọ̀dù o, wọ́n fi fibroid dààmú èèyàn, wọ́n fi family kejì dààmú èèyàn, oríṣiríṣi àwọn ìyá wa ṣe wàhálà á kún wá yá wa tó nímọ̀ wọn. Ẹ ká tọ́jú àwọn òbí wa. Jannatukum tata akdamihum atikum, kò easy láti dọlọ́mọ láyé. Ẹlòmíì ń wojú Ọlọ́run ọba fọmọ nísìn láti bí 20 years, wọ́n dẹ̀ ló wà òkè, bó ṣe ń pàkan nìkan rú. Full package wa ni kó wá lọ fún. Bẹ́lẹ̀ ṣe wà yín sí báyìí, tó bá kọlù fún, a máa tún fún ẹ láwọn support, èyí tó máa lò before period, èyí tó máa lò during period, èyí tó máa lò after period. Wàá conceive, kò bá jẹ́ páyé ló wà ń bẹ̀, kò bá jẹ́ pé wọ́n ti yọ, àwọn ẹ̀mí òkùnkùn máa ń yọ discharge tó máa jẹ́ kó conceive, wọ́n máa ń yọ kúrò. Tí wọ́n bá ti yọ kúrò, wàá kàn máa rò pé ó ń discharge ni. Hospital dẹ̀ ní rí, wọ́n máa sọ pé ó wà okay ni, ó wà ní conceive. So ìgbà míì dẹ̀ ní kò wà spiritual, ẹlòmíì ò kàn kí notice ni, ó ń gbé time yẹn síra wọn.
kò mọ time tí èyí tó wà slippery yẹn wá kódà ìbílẹ̀ mọ̀ pé àṣẹ ọlọ́run ọba ni alimọ́lù wàlìbànúnà sinnatul hayati dunya ọlọ́run bò kì í fẹ́ fi ọmọ sílẹ̀ fún yàn kì í fẹ́ fi ọlá sílẹ̀ fún yàn kì í fẹ́ fi ipò sílẹ̀ fún yàn ó ní tóun bá fi ẹ́ sípò wọ́n máa kí ẹ wọ́n máa ṣe rákàdédé ò tọ́ sẹ́nìkan ẹ̀mí ọlọ́run ọba ló tọ́ sí jalla jalaluka ya Allah tẹ́mi tí wọ́n bá kú tó bímọ tí mo fún ẹ lọ́mọ tó bá kú wá lọ́mọ lágbájá o ṣẹ́kù nìyẹn èmi ọlọ́run ọba làlùbákọ́wù èmi ni mo gbúdọ̀ ṣẹ́kù so ipò ọmọ àtowó àtọlá àtipò kì í fẹ́ fi ilẹ̀ so ó máa ṣiṣẹ́ fún ni ó máa bẹ lọ́wọ́ ọba fún ni ní ànábì Musa fi sọ pé làkọ́dílà kí iná fi sáfárì náà áásá nínú sọ́bà ẹ wo gbogbo àwọn ànábì ọlọ́run míì tọ́lọ́run fi àdánwò ọmọ kàn wọ́n tó padà dùn wọ́n nínú tó fi ṣe ayat tó fi ṣe àmì fáwọn èèyàn má mú kéèsì ọmọ ní kékeré o kò sí nǹkan tó ṣe